Africa Content TV. What's that? Remembrance? Isala? Remember, Simina, Ataka, yourself. What are you saying? Say, oh, I don't know. Tell me, say on. Aswad is not online, I'll tell you. Ọmọ tó ní lẹ́yìn láyé, ọlọ́nà láti bá fúnpa. Òṣèlú àgbàgbà pé ọ̀nà àgbàlá wọn kì í jẹ́. Ó jọba àná bí ara ìdíbọ́lá. Ọ̀nà orí tó fẹ́ kò wúra màmá wa. Abiyamọ ni, wọ́n láì abiyamọ ni. Ọlọ́wọ́n bá. Ìjọba ti ẹ̀wà ìyá ọmọ ìyàwó àná. Tẹ̀yìn tí wọ́n fọwọ́ sọ̀rọ̀ àmì ìyájọ́ rẹ̀ lọ. Ìwọ́n láti wọ́n ti o, ẹ̀ṣẹ̀ ọmọdé. Ẹ̀ẹ́dùn ọ̀pọ̀ láti gbà ó. Akọ̀wà lẹ́yìn ìjọ tẹ́lẹ̀ èsì ìgbàdùn lẹ́gbẹ̀gbẹ̀. Ìyá ẹsẹ̀ ní ìṣọ́lá ní ẹ̀rọ. Èyí bá sí ẹ̀ẹ̀kan ọmọ. Oníṣẹ́rí méjì ìgbàdùn wá. Ọ̀túnbà tó bá ní ìfọ̀sẹ̀. Àdúrà ní ìgbà tó ń fún ọmọ ọ̀la ẹ̀ta.